mo ṣe yin Tinubu fún oore tó ṣe mí ẹ bá ń bí pé ṣé bàbá rẹ̀ lè gbà mí sílẹ̀ fún wàhálà tí mo fà tó ju agbára mi lọ. Sunday Igboho ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí gbòòrò ayé nígbà tí ìbọn kò wọlé sí kábíyèsí lára ní àwọn agbébọn fọ́ nǹkan mọ́ ọba Àgámọ̀ lórí. Èyí ni ohun tí mọ̀lẹ́bí sọ. Àwọn agbébọn ṣekú pa èèyàn méjì wọ́n tún jí oníṣòwò kan gbé sá lọ yìnbọn mọ́ ọ̀dọ́mọbìnrin kan nínú ìkọlù nílùú Kwara. Ọwọ́ tẹ̀ wọ́n o. Ikọ̀ ọlọ́pàá ṣekú pa àwọn agbébọn wọ́n náwó gan àwọn oníṣòwò káràkátà ìbọn ní Kaduna. Àjọ òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó náwó gan àwọn 46 fún ṣíṣe ìgbọ̀nsẹ̀ níta gbangba l'Ékòó. Ẹgbẹ́ òṣèlú APC jáwé olúborí nínú ìbò ìjọba ìbílẹ̀ 5 nínú 6 tó wáyé nílùú Àbújá. Wọ́n tún borí ní ìpínlẹ̀ Rivers àti Kano. Àjọ NDLEA náwó gan arábìnrin kan pẹ̀lú àwọn oògùn olóró tó dìpamọ́ fi ṣe oyún inú ayédèrú ní pápákọ̀ òfurufú Kano. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹni tó sọ pé mo ṣe yin Tinubu fún oore tó ṣe mí ẹ bá ń bí pé ṣé bàbá rẹ̀ lè gbà mí sílẹ̀ fún wàhálà tí mo fà tó ju agbára mi lọ. Sunday Igboho ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí gbòòrò ayé. Ajìjàgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation ni olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho ti sọ pé aláìmọ̀kan làwọn èèyàn tí wọ́n ní kí ló dé tóun fi ń kọrin yin ààrẹ Bọ́lá Tinubu. Igboho sọ̀rọ̀ yìí nígbà tó gbàlejò àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá kan tí wọ́n ṣàbẹ̀wò sílé rẹ̀ nílùú Ìbàdàn lópin ọ̀sẹ̀ yìí. Olóyè Adéyẹmọ ní nǹkan tóun fà tó fi di pé òun di ẹni tó ń ṣàtìpó nílẹ̀ òkèrè ju agbára òun lọ. Ó ní wèrè tó ní kí ló dé tí òun ṣe yin Tinubu ṣé baba ńlá baba rẹ̀ gba òun sílẹ̀ ni. Ìgbòho ní nǹkan tí òun fà nígbà náà ju agbára òun lọ. Ó ní odidi orílẹ̀-èdè kan lòun bá jà kì í ṣe ìjọba agbègbè tàbí ìjọba ìbílẹ̀. Bákan náà kì í ṣe ìjọba ìpínlẹ̀ bí kò ṣe ìjọba àpapọ̀ lòun bá fa wàhálà. Olóyè Sunday Igboho ní ńṣe lòun gbìyànjú agbára òun wò lásìkò náà àmọ́ ohun tí òun rò kọ́ ni òun bá. Ṣé mọ̀jàmọ̀sá tá a fi mọ akíkanjú tóun fọ̀rọ̀ náà ṣe ló sì fún òun lọ́rọ̀ sọ. Ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣàbẹ̀wò sí nílé rẹ̀ fún àdúrótì wọn. Ó ní àyè ọpẹ́ padà yọ lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí òun. Igboho ní òun kò lè ṣàìdúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu. Ó ní nítorí pé ó ṣe òun lóore púpọ̀. Ajìjàgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation náà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé tí èèyàn bá ṣe èèyàn lóore ó yẹ kí ẹni tí wọ́n bá ṣe lóore kó dúpẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ṣe òun lóore. Ó ní Tinubu ló jẹ́ kóun padà wálé lẹ́yìn tóun ti lo ọdún 5 lẹ́yìn odi lórí ẹ̀ṣẹ̀ àìmọ̀dí. Ó ní wọ́n lọ bá bàbá Tinubu lórí ọ̀rọ̀ òun wọ́n sì sọ fún wípé ọmọ rẹ̀ ní Sunday Igboho pé tá a bá fọwọ́ ọ̀tún bọ ọmọ wí a tún fi tòsì fà mọ́ra ni. Tinubu sì dá wọn lóhùn pé kí wọ́n sọ fún òun pé kí òun máa bọ̀ padà wá sí ilé. Ó ní àṣẹ náà ló fún òun lómìnira. Ó ní bí Tinubu bá ní kí òun ò má wálé kò sí nǹkan kan tí òun tàbí ẹnikẹ́ni lè ṣe sí. Igboho wá ní bí ẹnìkan bá wá sọ pé kò yẹ kóun ò dúpẹ́ oore tí Tinubu ṣe a jẹ́ pé wèrè abáramú oore jẹ ní irú ẹni bẹ́ẹ̀. Nígbà tí ìbọn kò wọlé sí kábíyèsí lára ní àwọn agbébọn fọ́ nǹkan mọ́ ọba Àgámọ̀ lórí. Èyí ni ohun tí mọ̀lẹ́bí sọ. Ní ọ̀sẹ̀ tó kọjá ní ìròyìn gbalégbá oko pé àwọn agbébọn kan wá ṣekú pa orí adé ìlú Àgámọ̀ nípínlẹ̀ Ondo ọba Kẹ́hìndé Fálọ́dún ní ààfin rẹ̀. Ìṣẹ̀lẹ̀ burúkú náà ló mú kí ikọ̀ ìròyìn BBC Yorùbá gbéra lọ sí ìlú Àgámọ̀ láti mọ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé. Ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí tó bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ìrọ̀lẹ́ ní nǹkan bíi aago 7 lásìkò tí kábíyèsí ń bá àwọn èèyàn kan sọ̀rọ̀ ní àgbàlá rẹ̀ láàfin. Níbẹ̀ ni àwọn agbébọn kọra tí ẹnìkankan kò mọ ibi tí wọ́n ti wá déédéé yọ lójijì pẹ̀lú ìbọn. Àwọn 10 ni wọ́n. Ibi tí kábíyèsí jókòó sí pẹ̀lú àwọn èèyàn kan ni wọ́n bá kábíyèsí wọn ò tiẹ̀ sọ nǹkan kan. Ńṣe ni wọ́n dojú ìbọn kọ ọba tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa yin ọba nìkan láì kọjú sí àwọn yòókù. Kódà wọ́n yin ìbọn náà ju 100 ìgbà lọ. Kété tí wọ́n rí i pé ọta ò wọlé ìgbà náà ni wọ́n wọ́ kábíyèsí sí òdì kejì tí wọ́n sì la igi mọ́ lórí. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Adébọ̀wálé Lawal
lásìkò àbẹ̀wò rẹ̀ sí ìlú Àgámọ̀ ó rọ àwọn aráàlú pé kí wọ́n ó fi ọkàn wọn balẹ̀ nítorí ọwọ́ yóò tẹ àwọn agbébọn tí wọ́n wá ṣekú pa Orí Adé náà láìpẹ́. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá ò rí dájú pé wọ́n ṣe iṣẹ́ wọn bí iṣẹ́, wọ́n sì fi síkùn òfin mú àwọn ẹni ibi náà. Àwọn agbébọn ṣekú pa èèyàn méjì, wọ́n tún jí oníṣòwò kan gbé sá lọ, yìnbọn mọ́ ọ̀dọ́mọbìnrin kan nínú ìkọlù nílùú Kwara. Ó mà ṣe o, àwọn afurasí agbébọn ti ṣekú pa ó kéré tán èèyàn méjì, jí oníṣòwò kan gbé sá lọ, wọ́n sì tún yìnbọn mọ́ ọmọdébìnrin kan lásìkò ìkọlù burúkú tó wáyé lásàálẹ́ ọjọ́ àìkú Sunday nílùú Gbúgbú níjọba ìbílẹ̀ Edu nípínlẹ̀ Kwara. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ jẹ́ kó di mímọ̀ pé níṣe làwọn agbébọn náà ya bo agbègbè náà lásàálẹ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dojúkọ àwọn olùgbé ìlú. Gẹ́gẹ́ bí àwọn oṣojú mi kòró kan ṣe wí, àwọn adìyàmọ́ra àṣekọlù náà ló ya wọ ìlú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dáná ìbọn bolẹ̀, yìnbọn sínú afẹ́fẹ́, lọ́rọ̀ bá di ẹni orí yọ òdìlé, èyí tó mú káwọn olùgbé ìlú sá àsálà fún ẹ̀mí ara wọn fún ààbò ní tipátipá. Ìkọlù náà sọ ìlú náà sínú hílàhílò bí ìró ìbọn ṣe ń dún lákọlákọ jákèjádò àgbègbè náà. Lásìkò ìkọlù náà ni wọ́n jí oníṣòwò kan tórúkọ rẹ̀ ń jẹ́ Rilwan Bello sálọ. Bello, ẹni tí ilé ìtajà ṣọ́ọ̀bù rẹ̀ wà lágbègbè gbajúmọ̀ ilé ìtajà Ezigbo nílùú náà, ló jẹ́ jíjígbé sálọ nípasẹ̀ àwọn àṣekọlù náà. Ẹ̀wẹ̀, àwọn òṣìṣẹ́ olùtajà rẹ̀ kan jẹ́ yíyìnbọn ṣekú pa níbi ìṣẹ̀lẹ̀ náà nígbà tí àwọn agbébọn àṣekọlù náà jí oníṣòwò náà gbé sálọ wọnú igbó tó súnmọ́ àgbègbè náà lọ. Ìkànnì ìròyìn ẹsẹ̀ kùkú Nupeko TV Láfíàjì fìdí rẹ̀ múlẹ̀ pé ọkùnrin kan láti ìlú Dukawa náà tún jẹ́ ṣíṣekú pa bákan náà nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù ọ̀hún. Wàyí o, ọmọdébìnrin kan fara gbọgbẹ́ ọta ìbọn lásìkò ìkọlù, ó sì ti ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn. Olùgbé ìlú kan náà tún jẹ́ kó di mímọ̀ pé òkú míì tún padà jẹ́ sísàwárí lẹ́yìn tí àwọn àṣekọlù ọ̀hún náà pápá bora, èyí tó mú ìpayà ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ pé àfàìmọ̀ kí iye àwọn tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ má tún pọ̀ sí i. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ìlú náà yóò ní ìrírí ìkọlù àwọn àgbébọn. Tí a ò bá gbàgbé, a ó rántí pé lọ́jọ́ kẹfà oṣù keje July 6 ọdún 2025 ní àwọn agbébọn ya bo ìlú Gbúgbú tí wọ́n sì jí gbajúmọ̀ oníṣòwò ọkùnrin àti olùtajà fóònù kan tórúkọ rẹ̀ ń jẹ́ Alhaji Yao gbé sálọ nínú ìkọlù tó mì ìlú títì àti àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù míì tó wáyé nílùú náà níbi tí wọ́n ti ṣekú pa èèyàn tí wọ́n sì tún jí àwọn míì gbé sálọ. Ọwọ́ tẹ̀ wọ́n o, ikọ̀ ọlọ́pàá ṣekú pa àwọn agbébọn, wọ́n náwó gan àwọn oníṣòwò káràkátà ìbọn ní Kaduna. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ti ṣàṣeyọrí kábìtì nípa gbígbógun ti ìgbésùnmọ̀mí àti níní àwọn ohun ìjagun níkàáwọ́ lọ́nà àìbófinmu. Wọ́n ṣekú pa ọ̀pọ̀ afurasí agbébọn, wọ́n sì tún ṣàwárí àwọn ohun ìjagun ìbọn tí kò dín ní 30 nínú iṣẹ́ ìréde jákèjádò ìpínlẹ̀ náà. Kọmíṣánná ọlọ́pàá Rabiu Muhammad sọ èyí di mímọ̀ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Kaduna lọ́jọ́ Ajé Monday, sọ ní kíkún nípa àwọn àṣeyọrí tí iléeṣẹ́ ọlọ́pàá ti gbèsè láàrin ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Muhammad sọ wípé iṣẹ́ ìréde náà wà lára ìgbésẹ̀ ìtọpinpin fífojú sun ibùba àwọn agbébọn àti ibi táwọn ọ̀daràn farapamọ́ sí níjọba ìbílẹ̀ Kajuru, Tafa, Igabi àti Kauru. Gẹ́gẹ́ bó ṣe wí, ọ̀pọ̀ ibùba ọ̀pọ̀ ìpàgọ́ wọn ló jẹ́ píparun lásìkò ìdojú ìjà ìbọn kọ̀rọ̀ ẹni tó wáyé láàrin ikọ̀ àwọn agbófinró ọlọ́pàá àti àwọn jàǹdùkú agbébọn, èyí tó yọrí sí mímú àwọn afurasí kan balẹ̀ nígbà tí àwọn míì sì na pápábora lọ pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn. Kọmíṣánná ọlọ́pàá látàrí àwọn iṣẹ́ ìréde yìí, ọ̀pọ̀ àwọn afurasí ògbóǹtarìgì agbébọn ló jẹ́ nínàwọ́ gan, ọwọ́ sì tún tẹ àwọn oníṣòwò káràkátà ohun ìjagun ìbọn. Ọ̀pọ̀ àwọn ohun ìjagun ìbọn AK-47 àtàwọn ìbọn ìbílẹ̀ míì ni wọ́n rí gbà padà kúrò lọ́wọ́ wọn bákan náà. Ó fi kún pé ọ̀pọ̀ oògùn olóró tó jẹ́ fífi ṣọwọ́ sáwọn agbébọn náà jẹ́ sísàwárí lásìkò iṣẹ́ ìréde náà. Nínú iṣẹ́ ìréde míì, iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé ikọ̀ agbófinró tó ń gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé fi ìgbóró òfin gbé Adamu Aminu láti ìlú Jaji níjọba ìbílẹ̀ Igabi lógúnjọ́ oṣù kejì ní déédéé aago 9 alẹ́. Muhammad sọ wípé afurasí náà ni wọ́n ká àwọn ìbọn AK-47 mẹ́fà àtàwọn ohun ìjagun ìbọn míì
mọ́ lọ́wọ́. Ó sọ wípé ìwádìí àkọ́kọ́ fi hàn pé afurasí náà lọ́wọ́ nínú kíkó àwọn ohun ìjagun ìbọn síkàwọ́ lọ́nà àìbófinmu, èyí tó mú kí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn pọ̀ sí nípínlẹ̀ Kaduna àti agbègbè rẹ̀. Kọmíṣánná ọlọ́pàá tún jẹ́ kó di mímọ̀ pé afurasí míì tórúkọ rẹ̀ ń jẹ́ Abubakar Hasan láti Ngwarogo níjọba ìbílẹ̀ Àríwá Jos nípínlẹ̀ Plateau jẹ́ nínáwó gan nípa lílọ́wọ́ nínú iṣẹ́ ọ̀daràn. Muhammad sọ wípé ìwádìí ìfimúfínlẹ̀ sì ń lọ lọ́wọ́ láti pa àwọn agbébọn àtàwọn ọ̀daràn náà run àti láti rí i dájú pé gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú àwọn iṣẹ́ láabi náà jẹ́ fífojú winá òfin. Bákan náà, ikọ̀ ọlọ́pàá tún náwó gan àwọn afurasí mẹ́ta ní Kasuwa Magani lọ́jọ́ 17 oṣù kejì February 17 ọdún yìí tó lọ́wọ́ nínú káràkátà àwọn ohun ìjagun ìbọn lọ́nà àìbófinmu. Orúkọ àwọn afurasí náà ni Peter Pama àti Sale Monday láti Uburu àti Sunday Makama láti Kasuwa Magani ni wọ́n ká àwọn ìbọn AK-47 ìbílẹ̀ àti àwọn ìbọn míì mọ́ lọ́wọ́. Ó tẹnumọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna kò ní kàárẹ̀ nínú ìpinnu rẹ̀ láti pa àwọn ọ̀daràn náà run nígbà tó ń gbóṣùbà káre fún ọ̀gá ọlọ́pàá pátápátá nílẹ̀ wa Káyọ̀dé Adéolú Ẹgbẹ́tókun fún ìdarí àti ìtọ́ni òye ọgbọ́n ìlànà àǹtẹ̀lé rẹ̀. Àjọ òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó náwó gan àwọn 46 fún ṣíṣe ìgbọ̀nsẹ̀ níta gbangba lẹ́kọ̀ọ́. Ìjọba ìpínlẹ̀ Èkó nípasẹ̀ àjọ òṣìṣẹ́ tó ń gbógun ti ṣíṣe ìgbọ̀nsẹ̀ níta gbangba ti ṣe bẹ́ẹ̀ náwó gan àwọn àgbàlagbà ọkùnrin àtobìnrin 46 lásìkò iṣẹ́ ìréde jákèjádò erékùṣù Èkó. Alábòjútó àgbà fàjọ lọ́mà Múyìwá Gbadegẹ̀sìn sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ajé Monday lẹ́kọ̀ọ́. Ó jẹ́ kó di mímọ̀ pé ìfigbóró òfin gbé náà wáyé láàrin ogúnjọ́ àti ọjọ́ 22 oṣù kejì February 20 àti 22 lásìkò iṣẹ́ ìréde àti ìṣòfíntòtó lágbègbè Èbúté Èrò àtàwọn agbègbè tó yíká tó fi mọ́ Marina, CMS, Ọbalẹ́ndé àti Adéníjì Àdélé. Ó sọ wípé lógúnjọ́ oṣù kejì àwọn arúfin 20 níye lọ́wọ́ tẹ̀, afurasí 15 míì lọ́wọ́ tún bà lọ́jọ́ 21 oṣù kejì nígbà tí wọ́n náwó gan àwọn 11 míì lọ́jọ́ 22 oṣù kejì lásìkò iṣẹ́ ìréde ìṣòfíntòtó àyíká nípa fífojú sun àwọn tó ń ṣe ìgbọ̀nsẹ̀ níta gbangba. Gẹ́gẹ́ bó ṣe wí, gbogbo àwọn afurasí náà ló ti jẹ́ títàrí lọ olú iléeṣẹ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìmọ́tótó àyíká lóṣòdì fún ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀ àti ìjìyà tó tọ́ níbàámu pẹ̀lú òfin àyíká ìpínlẹ̀ Èkó. Gbadegẹ̀sìn ṣàlàyé pé ìgbésẹ̀ náà jẹ́ ara ìgbìyànjú ìjọba ìpínlẹ̀ tó ń lọ lọ́wọ́ láti dẹ́kun ṣíṣe ìgbọ̀nsẹ̀ níta gbangba, láti dáàbò bo ìlera aráàlú àti láti jẹ́ kí àyíká àti agbègbè wà ní mímọ́ tónítóní jákèjádò àwọn agbègbè ìlú. Ó sọ wípé ṣíṣe ìgbọ̀nsẹ̀ níta gbangba tako òfin àyíká ó sì léwu fún ìlera àgọ́ ara àti àyíká àti agbègbè. Ọ̀gá àgbà àjọ lọ́mà wá rọ àwọn olùgbé ìlú àti àwọn oníṣòwò láti máa ṣàmúlò àwọn ohun tí ìjọba ìpínlẹ̀ pèsè fún ìmọ́tótó àyíká kí wọ́n yẹra kúrò nínú ìwà yíyẹpẹrẹ ìgbìyànjú ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ lórí ìdúróṣinṣin ọ̀rọ̀ àyíká àti agbègbè tó dúró re. Ó tún fẹsẹ̀ ìfarajìn ìjọba múlẹ̀ sí lórí ìdúróṣinṣin rẹ̀ nípa sísàmúlò àyíká àti agbègbè fífẹsẹ̀ òfin múlẹ̀. Ó ṣèkìlọ̀ pé àwọn arúfin yóò tẹ̀síwájú nípa jíjẹ́ fífigbóró òfin gbé, wọn yóò sì máa jìyà ẹ̀ṣẹ̀ wọn níbàámu pẹ̀lú òfin. Ẹgbẹ́ òṣèlú APC jáwé olúborí nínú ìbò ìjọba ìbílẹ̀ 5 nínú 6 tó wáyé nílùú Àbújá. Wọ́n tún borí ní ìpínlẹ̀ Rivers àti Kano. Ẹgbẹ́ òṣèlú olóṣùṣọ̀wọ̀ All Progressives Congress APC ló borí níjọba ìbílẹ̀ 5 nínú ìjọba ìbílẹ̀ 6 tó wà ní Federal Capital Territory tí í ṣe olú ìlú ilẹ̀ wa l'Àbújá. Bákan náà ni ẹgbẹ́ òṣèlú APC tún borí nínú ìdìbò àtúndì àwọn tí wọ́n ròpọ̀ tí olóyìnbó ń pè ní by-election tó wáyé nípínlẹ̀ Rivers àti ìpínlẹ̀ Kano lọ́jọ́ àbámẹ́ta tó kọjá. Àkójọpọ̀ èsì ìdìbò alága àti kánsílọ̀ tó wáyé nílùú Àbújá lópin ọ̀sẹ̀. Àjọ elétò ìdìbò INEC ti kéde èsì ìdìbò alága àti kánsílọ̀ tó wáyé lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 21 oṣù kejì yìí nílùú Àbújá. Àwọn èsì ètò ìdìbò náà tó wáyé ní ìjọba ìbílẹ̀ 6 tó wà l'Àbújá làwọn èèyàn ti ń rí wò lórí ìtàkùn ayélujára IREF lẹ́yìn tí ètò ìdìbò náà wáyé tán. Àkíyèsí tí a ṣe ni pé ọ̀pọ̀ olùdìbò ni kò jáde láti kópa nínú ètò ìdìbò náà. Èyí
èyí ni ètò ìdìbò àkọ́kọ́ tí àjọ INEC yóò ṣagbátẹrù rẹ̀ lẹ́yìn àtúnṣe òfin ètò ìdìbò Nàìjíríà tí ilé ìgbìmọ̀ asòfin ṣe èyí tó fa awuyewuye. Ọjọ́rú ọjọ́ 18 ọ̀sẹ̀ tó kọjá yìí náà ni ààrẹ Bọ́lá Tinubu buwọ́lu òfin náà lẹ́yìn tí ilé asòfin méjèèjì ṣiṣẹ́ lórí rẹ̀ tán. Ètò ìdìbò yìí tún ni ẹlẹ́ẹ̀kejì tí alága àjọ INEC tuntun ọ̀jọ̀gbọ́n Joas Amupitan yóò ṣagbátẹrù rẹ̀ lẹ́yìn tó dé ipò lọ́jọ́ 23 oṣù kẹwàá ọdún 2025 tó kọjá. Ètò ìdìbò tó kọ́kọ́ ṣe ní ìbò gómìnà ìpínlẹ̀ Anambra tó wáyé lóṣù kọkànlá ọdún tó kọjá. Wọ̀nyí ni àwọn èsì ìdìbò alága àti kánsílọ̀ tó wáyé nílùú Àbújá. Ìjọba ìbílẹ̀ Gwagwalada olùdíje ẹgbẹ́ òṣèlú PDP Muhammed Kasim ló wọlé ìbò alága ìjọba ìbílẹ̀ Gwagwalada. Ọ̀gá àgbà INEC Philip Akpan ló kéde èsì ìbò náà lọ́jọ́ àìkú ọjọ́ 22 oṣù kejì yìí. Ọ̀gá àjọ INEC ní Kazeem rí ìbò 22,165 nígbà tí alátakò rẹ̀ Yahya Shehu olùdíje ẹgbẹ́ òṣèlú APC rí ìbò 17,788. Àjọ INEC sọ pé èèyàn 207,577 ló forúkọ sílẹ̀ fún ètò ìdìbò náà ní ìjọba ìbílẹ̀ Gwagwalada, àmọ́ 46,294 péré ló lọ sí ibùdó ìdìbò láti forúkọ sílẹ̀ lọ́jọ́ ìdìbò. Àjọ NDLEA náwó gan arábìnrin kan pẹ̀lú àwọn oògùn olóró tó dì pamọ́ fi ṣe oyún inú ayédèrú ní pápákọ̀ òfurufú Kano. Àjọ tó ń gbógun ti egbòogi olóró nílẹ̀ Nàìjíríà NDLEA ti náwó gan àwọn agbóògùn olóró méjì tó dìbọn bí olóyún dàbí ọgbọ́n láti gbé oògùn olóró cocaine àtàwọn oògùn olóró tí wọ́n gbé pamọ́ sínú ikùn àti oyún inú ayédèrú wọn lọ ilẹ̀ Yúróòpù àtàwọn orílẹ̀-èdè míì nípasẹ̀ pápákọ̀ òfurufú Kano àti ẹnu ìloro ilẹ̀ Sẹ̀mẹ̀lẹ́kọ̀ọ́. Àtẹ̀jáde kan tó jẹ́ gbéjáde síta látọwọ́ agbẹnusọ fájọ NDLEA ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi lọ́jọ́ àìkú Sunday náà sọ wípé obìnrin oníṣòwò tó fi ìlú Kano ṣebùgbé Rabi Muhammed ẹni ọdún 35 jẹ́ fífi ìgbóró òfin gbé nípasẹ̀ àjọ NDLEA níbi tó ti fẹ́ gbéra ìrìn àjò ní ẹnu ìloro Sẹ̀mẹ̀ pẹ̀lú ikùn tó yọ jáde lọ́jọ́ 16 oṣù kejì ọdún 2026 nígbà tó ń gbìyànjú láti kọjá lọ sí Kútọnù lórílẹ̀‐èdè Benin Republic. Ṣùgbọ́n ìṣòfíntótó ìwádìí àyẹ̀wò gbogbo ara fi hàn pé oyún ayédèrú ni àti pé níṣe ni wọ́n kun igbá náà láwọ̀ pink tí wọ́n fi kó àwọn oògùn tramadol oníkóró 200,000 3,200 pamọ́ èyí tí ó so mọ́ ikùn rẹ̀ tó ń gbé lọ sí Kútọnù láti tà. Lọ́jọ́ kan náà ní Kano, Báfẹ́mi sọ pé àwọn òṣìṣẹ́ àjọ NDLEA lásìkò àyẹ̀wò ní gbọ̀ngàn pápákọ̀ òfurufú ti Kano International Airport náwó gan ọmọ ìlú Ivory Coast kan Michael Gowri tí ọ̀pọ̀ mọ̀ sí Anuwa Oyiye Michael láòkó tí àwọn arìnrìn-àjò tó wà nínú ọkọ̀ òfurufú Ethiopia Airlines ET 940 yóò gbéra lọ sí Milan Malpensa nípasẹ̀ Addis Ababa. Nígbà tí wọ́n mú un fún àyẹ̀wò ara, àbájáde náà sì fẹsẹ̀ gbígbé àwọn nǹkan arúfin sínú ikùn múlẹ̀. Nítorí náà wọ́n fi sílẹ̀ lábẹ́ àbójútó lákòókò tí ó ya àwọn kokéènì tí wọ́n dì sọ́nà 82 tí ó gbé ìwọ̀n 1.49 kg. Michael Gowri ló dé sílùú Èkó láti Milan lọ́jọ́ 17 oṣù kìíní January 17 ọdún 2026. Ó sì rìnrìn àjò láti Èkó lọ sí Enugu fún ọ̀sẹ̀ 3 lẹ́yìn náà ló rin ìrìn àjò lọ sí Kano níbi tó ti dúró fún ọ̀sẹ̀ kan kí ó tó jẹ ẹrù cocaine nínú yàrá hòtẹ́ẹ̀lì rẹ̀. Ìrètí wà pé wọ́n yóò san €5,000 fún un nígbà tí ó bá fi àwọn oògùn náà ránṣẹ́ sí Milan. Afurasí náà tí ó wá láti Rue de Cour Avenue 13 Abidjan, Côte d'Ivoire sọ pé bàbá rẹ̀ Bade Gowri jẹ́ ọmọ Ivory Coast nígbà tí ìyá rẹ̀ wá láti agbègbè Anuwa abúlé Irunebo Nkwa ní ìpínlẹ̀ Enugu. Ó béèrè fún ààbò ní Italy ní ọdún 2013 ó sì gba ìwé àṣẹ ibùgbé ìtọ́jọ́ máa lọ lórí rẹ̀ lọ́jọ́ 25 oṣù karùn-ún May 25 ọdún 2026 lákòókò tí ó ní nọ́mbà ìdánimọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kọ Anuwa Oyiye Michael sí gẹ́gẹ́ bí orúkọ rẹ̀. Àtẹ̀jáde náà sọ pé
àwọn òṣìṣẹ́ àjọ NDLEA ti fi sìnkún òfin mú alága àti alákòóso Transfortress Global Resources iléeṣẹ́ ìdàgbàsókè ohun ìní olókìkí kan ìyẹn Real Estate Development ọ̀gbẹ́ni Kọ́lápọ̀ Ọládàpọ̀ Rájí ló ti wà nínú àwọn orúkọ tí àjọ NDLEA ń wá láti ọdún 2025 lẹ́yìn ìtanilólobó iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀.